صلى الله عليه وسلم. يا محمد صلى الله عليه وسلم. آمين تذاكر جيران بسي سلام مزجت دمعا جرى من مكلة بدم أم هبت الريح من تلقاء كاظمة وأورد البرق في ظلمي من إدم يا محمد صلى الله عليه وسلم. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا من مضى يا واسع الكرم محمد أشرف الأعراب والعجم محمد خير من يمشي على قدم فمبلغ العلم فيه أنه بشر وأنه خير خلق الله كلهم يا صلى الله عليه وسلم. ألا يا رسول الله يا خير مرسلين عليك صلاة الله لا تتناهى وسلم فيا فوز من صلى عليك من الورى صلاة يؤم الكون منك ثناها على ربي الهاشمي يا محمد على ربي الهاشمي يا محمد المسيح
وذرية منها نبي محمد نبينا قام الدين والدين مائل فأوحى قناة الكفر وهي تشدد سلامي على المختار من خيرة الأمم وأكرمه مبعوث به رسل قد ختم سلامي على من سار ليلا إلى الهلا وكان له جبريل من جملة الخدم سلامي على من شق جبريل صدره صغيرا ولم يشكو لذلك من ألم سلامي على من شرف الله قدره وأيده بالمعجزات وبالحكم سلامي على طه وياسين والضحى سلامي على الممدوح في النون والقلم سلامي على من قال للبدر في السماء على فانقسم النصفين يا بدر فانقسم سلامي على من قال للناقة اشهدي بأني رسول الله قالت له نعم سلامي على من قال للدب من أنا فقال رسول الله أرسلت للأمم سلامي على من قال يا ربي أمتي أجره من النيران قال نعم نعم أجره من النيران قال نعم نعم إليك أتي بجميل ظني وبالقرآن منك وبالرسول وبالصديق والفاروق خيري جميع الناس بعد بالبتول وبعدهما بذي نورين محيي ليالي وغيث ذوي المحول وبعدهم بحقدهم علي أبي الحسن المحقق للأصول gbogbo wa tí àánú Ọlọ́run tó ní kí gbogbo wa kájọ wà níbí kájọ wá sóríire ká wá ṣàlékún oríire wa qawmun إذا جن ظلام عليهم قاموا هنالك سجدا وقياما يتلذذون بذكري في ليلهم ونهارهم لا يبرحون صياما قوم لله قوم أخلصوا في حبه فأحبهم وختاره
gbogbo wa tá a mọ̀ pé ibi tá a wá yìí àwa sórí ire ni kódà béèyàn bá ṣeré wá bí Ọlọ́run ò ní bá ṣeré. torí tí ó bá ṣeré wá bí tó ṣeré lọ lé kò lè mọ iye tá à ń ṣe níbí àfi kọ́ Ọlọ́run tó fún un ní tí ò béèrè kó lè bá a mọ rírì ìjókòó yìí. lillahi qawmun akhlasu fi hubbihi. àwọn tí wọ́n yóò bá anábì tí lọ léjọ. fa ahabbahum wa ikhtarahum khuddama. gbogbo ẹni tó bá gbà pé Ọlọ́run ló dáhùn kó ní Allahu akbaru. Allahu akbaru. àkí Ọlọ́run tó tó bẹ́ẹ̀ jẹ́. bẹ́ẹ̀ bá rò pọ̀ ń tóbi kò tí ì rí tó jùlọ ni. kò rí tó jùlọ ni. qawmun idha janna zalamu alayhim. gbogbo àti à ń bẹ́rí fún ní Nàìjíríà lánàá tí à ń bẹ́rùn fún nígbà tí ẹni ẹ máa wí tẹnu yín nísìn kálukú mà kó ń kéré. قاموا هنالك سجدا وقياما. jàmá ẹ jájọ kí Ọlọ́run ní. Allahu akbar. Ọlọ́run tó fi irú èyí ta àwa lọ́rẹ Musliudeen ìjọ wo ni ó sọ pé léyìí ìṣèjọ. فيا صاحبي ما مثلنا في مقامنا. irú bí tá a dúró sí i lónìí ẹ sọ jókòó tó lè jùlọ. èmi ni wọ́n máa ṣe ń bẹ̀ tó fẹ́ borí ètò àǹsẹ̀ lọ́wọ́ yìí. فيا صاحبي ما مثلنا في مقامنا وما ذا الذي قد نال ما نحن نلقاه فمن ذا الذي. nǹkan ọtí gbé kan fún kan. فيا صاحبي. nfẹ́ kọ́ ké lórí. فيا صاحبي ما مثلنا في مقامنا. torí ntí ìfẹ́ kọ́ ké lórí authority ni mí. ayakumullah. àfikọ̀ wọ́n pèsè òun nẹ́ẹ̀sì ló sọ báwọn. فيا صاحبي ما مثلنا في مقامنا ومن ذا الذي قد نال ما نحن ọ̀sẹ̀sẹ̀ gbárùn. ayakumullah. ajá náà sì ní ìju àfáà rẹ̀ lọ torí kò kọ́ ní kéwù. gbogbo ẹ̀yin àfáà tẹ̀yìn ajá náà sì ń títì yóò dojú tì í níjọ́ kan. àrò ọmọ yín ni ẹ sọ dájá náà sì tẹ̀yìn ajá náà sì káàkiri tájá náà sì wá ń jòkó lórí àga pàtó mọ̀ pé ń ju àfáà lọ. ẹ̀kọ́ máa ń kéwù máa jọ bí lẹ́yìn ṣe tẹ̀ ń kówó oríta. فيا صاحبي ما مثلنا في مقامنا. wọ́n tún máa ń bẹ̀rẹ̀ àti ìdánilóhùn. gbogbo tó mú kí ìsìlámù ó dùn níjọ́ wọ́n ti fẹ́ jẹ́ ní kùmọ̀. bí wòlímọ̀ ọjọ́ àlàrúbá wòlímọ̀ alámútàrà kéfà tá a máa ń jó yípo àdúgbò tọ́pọ̀lọpọ̀ fi dà fà lónìí. àwọn oníkéwú jágínní àwọn oníkéwú kò tó nǹkan gbogbo ẹwà Islam wọ́n sì ń jòrò ẹ̀ lọ́kọ̀ọ̀kan ọ̀kan ilé àlè jùlẹ̀ fún wọn. gbogbo téèyàn bá ké tó máa fẹnu gún ànábì ayé rẹ ti bàjẹ́. Allah. tálẹ́dẹ́ náà tó jẹ́rú èdè tá à ń jẹ lóru èní lọ́wọ́ ẹ̀. ومن ذا الذي قد نال ما نحن نلناه وقد أقبل الباري علينا بوجهه. báwo ni bá a ti wà ń bì dákun má dorí kodò jù. Ọlọ́run ti kọjú sí ayẹyẹ báyìí pé ẹ béèrè kí n fún yín. وقال بشروا فليعفروا
العفو فيكم نشرنا Ọlọ́run sọ pé ẹ máa dunnú tó ẹ kú oríire torí pé nísìnyí mo ti bójú kú omi ẹ̀ṣẹ̀ yín. الله عرفنا الذي نبغي ونطلب فضله. Àwa tẹ́rí tá a wà níbi àmọ́ nǹkan tá a wà. Náà ìbí mi yóò sọjọ́ ìbí láàárọ̀. Mo ti gbọ́dọ̀ dọ́fà láago mẹ́sàn-án ó pẹ́ jù. Bẹ́ẹ̀ ni àmọ́ nǹkan tá a wá káàdì mọ́ṣáláṣí mo gbà débi ìyè tiẹ̀ di alẹ́ mọ́ mo kò lórí nígbà rí báyìí mo gun ọkọ̀ straight bẹ́ẹ̀ ni. Bí ibà ṣe pé n ta mọ̀ páàsì oríire ń bẹ kí ni ìmọ̀ ṣáká mọ́ kí lọ́lọ́run ò ti ṣe bí mo ṣe dúró yìí. Tí mo máa káàkiri lóru ẹni táyé ń dúró dè. Bí ibà ṣe pé a mọ̀ pé oore yìí oore ni òun náà la fi ń dààmú. فهان علينا كل شيء بذلناه. Gbogbo ń tá a lò láti fi débi fàhánà àlẹ́yìn náà kò tiẹ̀ wá jọ alójúmọ́ torí àti mọ̀ kórìíre tá a ṣe ń bẹ̀ ju tá a ná lọ. وأنت منانا. Ọlọ́run bá a ṣe wà lóru òní ìwọ ni bùkátà wa ìwọ la fẹ́. Ẹ gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ní owó kan ló ní tó bá ní ká wá pàdé ńlóru ṣùgbọ́n tí òtó ní òwà kì í ṣe irú wa làádá lóhùn. Kó wá lóhùn fẹ́ hawọ́ kiri wa máa bọ̀ lóru àájẹ kó yẹ pé àti tó jùlọ ní tò lẹ́yìn wa kiri. Kálukú wa da lélẹ̀ àbẹ̀rù olè ẹlòmíì tún kọ́ ọmọ lọ ẹlòmíì tún gbóyún wá bí ìbá ṣe pé ìyọnu Ọlọ́run kí láà máa wá ká. أنت غاية وصولنا. Gbogbo tí yẹn máa béèrè láyé ìwọ Ọlọ́run ọba nìkan lálẹ́ béèrè. Bẹ́ẹ̀ bá ti ní Ọlọ́run kò sí tí ò ní ní. Mo fẹ́ yín kí Ọlọ́run má lọ jìnnà. Àwa kí Ànábì Muhammad. صلى الله عليه وسلم. Àrùn wo ló mú ọtọ́ lè yògbó rẹ̀? ويوم وصول الهاشمي إلى الدنا لا طيب أيام لقوم محمد وما هو إلا رحمة الله للورى هدى الله الأكوان خلق محمد تجلى إليه الله نورا بذاته. Bára bí ṣe tó obìnrin ló bí kò jábọ́ ń sámà. ويشهد في ذا الوقت فم محمد تجلى إليه الله نورا بذاته ويشهد في ذا الوقت فم محمد تجلى إليه الله نورا بذاته ويشهد في ذا الوقت فم محمد يقول بأن لا إله سواك لا واسكت ما في الأرض قول محمد ومن بعده الأملاك. Mo wá kí àwọn oní nǹkan. Akẹ́yìn ní nǹkan. Kálukú ló ní tí bàbá rẹ̀ máa jogún. Allahu Akbar. Àbí tí wọ́n máa ń ṣe níran wọn. Imam, chief imam. Imam, chief imam. Ẹ gbọ́ mi yé dáadáa. Ìmáàmù làwọn náà ní kọ̀rọ̀ kan dún tá a fi ẹ́ sí. Àgbà náà ni wọn ò gbọ́dọ̀ fi kù. Khalifa tí ẹ bá yọ grand khalifa. Ẹ gbọ́ mi yé dáadáa. Khalifa àmọ́ grand Khalifatul Khulafa. Now.
ذو حسب قديم. gbogbo ẹni tí ó lóore jù lẹ́ni tó lè fọ́nlá bàbá rẹ̀ ṣe yẹn rẹ̀ tó ní nǹkan tó ṣe é ṣèdúró lọ́dọ̀ Ọlọ́run. gbogbo àfáà tí wọn bá lómi lámù kó rọra mu omi yóò mú tẹ lórí ara rẹ̀. ẹni tí a bá pọn kalẹ̀ ní mú dáadáa àmọ́ wọ́n ti gbé wọn àfáà àkọ́kọ́ mọ́ta sí àgẹ̀ rẹ̀ kọ́ tó má jókòó àfáà. وخير الناس ذو حسب قديم أقام لنفسه حسبا جديدا. bàbá Khalifa mo kí ẹ pé ṣéèkù ni wáàsí mi ò lè jágùn kó fẹ́ máa kí ọ̀rọ̀ bọ́ra wọn. níjọ́ tí ànábì Ádámù kú wàhálà ṣẹlẹ̀ chief ọmọ rẹ̀ wọn ò fẹ́ kó kírun sí la wọn ò fẹ́ wọ́n ń ṣe wàhálà lọ́wọ́ ní Jìbìrìlù bá dé wọ́n ní hàn ẹni tí ó lájà lóde wọ́n ní kílẹ̀ ń jà sí wọ́n lẹ́ni tí ó kírun ó ní kò ní ìjà nù sí ìṣùgbọ́n wájú ọ kírun fún wọn lé mi lóde ó ní gbogbo màláìkà yẹn la tẹríba fún bàbá rẹ̀ n tá a fi lè gbà fún bàbá rẹ̀ ọ̀gá wa nìwọ ọmọ náà bá wájú ọ kírun fún wa níjọ́ náà ni ò ti sí wàhálà láyé mọ́. وخير الناس ذو حسب قديم. bí ìbá ṣe bẹ́ẹ̀ àwọn tó ní máa pọ̀ lọ́fà wọn ò tó láti máa bẹ dùn ìmáàmù ni. bẹ́ẹ̀ bá dán wò láàárọ̀ kí lè tó sú ilé wọn dàrú. أقام لنفسه. ẹ ṣe dàrú pé wọ́n máa jà o wọn ò ní lè kíra nǹkan ṣẹlẹ̀ ń bẹ̀ ni o. أقام لنفسه حسبا جديدا. àwọn tí yóò bá anábì ti lọ lẹ́yìn. أقام لنفسه حسبا جديدا. ó yẹ ká lè bèrè ní tó jẹ́ sọ tí mo sọ ṣèbá àárín ayé mo wà yìí àjẹwà mi ò sọ wà níbí àtàwọn àfa ọba àlọ kéwòn àlìkì àmọ́ àní kò kàn ó. àwọn òfin ọmọ bí wọn ti kéwù àfẹ́ bá àfa rẹ̀ mọ̀lẹ́bí ọba kọ ní kéwù gbogbo tí o bá ti ní channel yìí máa dàrú kò sí tí o lójúkò. وخير الناس. èmi tí ń sọ̀rọ̀ inú ọmọ ìyá kan bàbá kan èmi lẹ́lẹ̀kẹ̀ wá níran wa tẹ́nìkan ò sì jẹ́ làwọn láàrin rí ẹ dákun ọ̀nà tó yẹn mẹ́sàn-án ti rìn kó tó kàn mí kí ló kù bẹ́ẹ̀ mẹ́tì ò ní mọ́ express lè bí rìn torí àwọn mẹ́sàn-án ti rìn tọ́nà ti dá dáadáa wọ́n ti he wàhálà kù lọ́nà kó tó kàn mí. وخير الناس ذو حسب قديم. ẹ dákun èmi náà tún wá sọ̀lẹ̀ mo kí ẹ dákun torí ọjọ́ tó lọ. رجال أولو بأس. torí tó bí abàyàgbàgbà ni ẹ. شديد ونجدة. wọ́n lè fi àyà sí ayé táyé òsì lé mi. فقالوا قالوا وفعلوا فعل. bàbá Sàláàtì. ṣéwù. رجال أولو بأس. ntí ẹ bá sọ ọjọ́ náà lọ́lọ́run sọ. شديد ونجدة. kì í ṣe Khalifa lásán lẹ jẹ ẹ̀yin gẹ́gẹ́ ní Sàláàtì. Allah. ìsọkúsọ nù kéèyàn ló ń pàdé ọmọ lè mọ́ nígbà tó pàdé mi. kí wàá lè mi. رجال أولو بأس. bàbá ní kámẹ́rà yìí dúró níbi tí nǹkan ò ti ní rọ́ọ̀lù ọ̀. شديد ونجدة. فقالوا وفعلهم فعل. ṣé má pẹ̀rẹ̀ wá sẹ́ gbàmí gbọ́ ẹ dá mi lóhùn oṣù tó yọ ní sẹ́mà tó wọ̀ àbí tó yọ padà táǹsọ̀ ló kọ àwa náà ní àbí ó tún lọ wọ́n tún jáde ta ló fún ló kọ kejì ẹ̀mí kan náà ní lọ tí ń bọ̀. الله. inú ara tó kó sí ló yàtọ̀. إذا لم تر الهلال فسلم. ó tó wọ́n á kẹ́yìn àgbààgbà ẹ dákun mo mú ọkọ bàbá ní Súnmọ́lú kárí gbogbo àgbàlagbà ó ti dá a bá.
ẹ dákun bí o bá lọ́tẹ̀ nínú ìwé ni kò dákọ̀ mi olóríire Naam. mo ti dákọ̀ rẹ. إذا لم تر الهلال فسلم لأناس رأوا بالأبصار. gbogbo ẹni tí o bá rí ilé Jésù ẹ lọ kí àwọn tó rí ẹ̀yin náà gbà lùbáríkà wọn bá ti mọ bàbá sàláàtì lẹ́jọ̀ pé. Allah. bọ́ ọ bá sọ bẹ́ẹ̀ àlùbá ò ní wọ̀ràn rẹ. Sheikhu. mo kí ni mo kí bàbá wa Amir James kúlù bàbá bá ń kán mi sí kan sí. إذا لم تر الهلال فسلم. ní mo travel níjòní mo rìn ó jìn díẹ̀ àwọn náà wá sí lọ́fà ẹ ní parẹ́. Àmín. ó dá kára àtàwọn aróyìn èèyàn ọjọ́ ọ̀rọ̀ ń bọ̀ ẹ ní sí òfò. Àmín. lẹ́nu káàdìrí mo kí ẹ̀yà àgbàlagbà mo kí ọjọ́ lọ mo kí ìbejì ni kí làálùkà mo kí mo wá mo kí ẹni tọ́lọ̀ ni yóò mọ ọrùn owó lé a lórí ẹjẹ orójú mi ibi tọ́lọ̀ ni ẹ ti hàn ibi tí ẹ ti lè parẹ́ mi bẹ́ẹ̀ bá gún wa ní 1,000 á wá ṣàdúrà 20 million tó dáa nífẹ̀ẹ́ kó ṣubú kálíbà àwọn ẹ̀rí gbà lọ́wọ́ rẹ gbogbo olówó tí o bá ti ga láàrin àwọn àfáà ejò rẹ kọjá lórí àpáta ni ó lọ́ọ́ rùka sowó tá àfa kọ̀ọ̀kan náà ti ní ó kàn jura wọn lọ ni. àmọ́ náà síbi tó kọ̀ ọ̀rẹ́ ò ti ní parun èmi lẹ́ ń dúró kábí kẹ́tẹ́kẹ́tẹ́ sí. lágbájá ra mọ́tò 20 million kò ṣeun àwa náà ń gun irú ẹ̀ ó dìgbà tá a bá lè gùn yàn nírú ẹ̀ pé a tó sórí ire nù. owó tó ní tẹ̀nìkan ọ̀bọ ọ̀nà wọ́n sì lọ sórí ire táwọn wá jẹun owó rẹ̀. ìnáwó ń jágbá ọ̀dàgbò lè yẹ wọn ò nàró kí ọ bá kú kò ní dùn à. إذا لم تر الهلال فسلم لأناس رأوا بالأبصار. Dẹ́rù alkadiri sẹ́dẹ̀kì alkadiri yàrá mẹ́kúdí bàyàrùbá. من جالس الأطار. ẹ dákun ọmọ kan wá bá mi jò ní ó wá fún mi lówó kan tó ga wá lówó ipò ní ìbọn mo ní kò pọ̀ ó ní bàbá àwọn onígbà tí bí ń sin àfa rẹ̀ yóò ní ẹran mi ń sẹ́ kí mọ́tò pa pé ẹran ń sẹ́ yanyan àfa ní kí ló dé ó ní tó ń bá kú tó ní láárí ọmọ òun ní láárí. Allah. ó ní bàbá àwọn sin àfa ní fìgá òun náà fẹ́ sin àfa àdọ́jọ́ kú ìmìlẹ̀ ń bá kátà fún ní iv tẹ́ ń sáká irú yín pọ̀ láyé àmọ́ ya ti ń sunkún kí wọ́n hàn tó lọ tí ẹ̀ mọ́ yàrá ẹ̀yin lówó là ń dá yín láàmú ta ni ń dá yín láàmú ẹ̀ lẹ́yìn láìsùn àmọ́ tẹ̀ bá ń lọ patí tẹ̀ máa tẹ̀sọ̀ kòtò mọ́lẹ̀ bí egun àmọ́ ní mọ́tò dúdúdúdú ọjọ́ bí ànábì lẹ̀ lé lọ níbi tẹ́ ti da tọmọ ọlọ́mọ rú ẹ̀ jò dá ṣùgbọ́n àdébẹ́ ni. ẹ̀sìn tọ́lọ̀ ń kà sí tó kàn tí ò síríọ̀sì síbẹ̀ òdodo ọ̀rọ̀ lẹ́gbọ̀n ẹ̀sìn tọ́lọ̀ ń kà sí ní Islam àmọ́ tí ò síríọ̀sì ló kún bẹ̀ tí ẹ lówó lọ gbogbo àwọn tó lè nínú tọ́lọ̀ ń kàn sára sí ẹ kádàrá takùn án bí ìbá ṣe bẹ́ẹ̀ kí lówó ń wá lọ́dọ̀ àwọn tí ò wúlò bí ìbá ṣe bá lè kọ̀rẹ́tì Ọlọ́run. ومن جالس الأطار طاب بطيبه. jàmbá ẹni tá a bá fún lásọ tó fi wọlé kí là á kó kọ rẹ. bẹ́ẹ̀ lẹ́nu bá lówó tí ò ná èso lóríire. ibẹ̀ yẹn kí n lọ lónìí. oògùn wo là á lò tí òbí ní sí wàhálà láàrin wa mọ́ mùsùlùmí òde kìnìkan zamanu kìnìkan. لقد حكم الزمان علي حتى. ẹ dákun kí ló ń ṣe kíní rẹ ètò bẹ̀rẹ̀. لقد حكم الزمان علي حتى. لقد حكم الزمان علي حتى. أراني في هواك كما تراني حبيبي إن نأيت فإن قلبي
على مر الزمان إليك داني وإن بعدت ديارك عن دياري فشخصك ليس يبره مني إياني لقد حكم الزمان علي حتى bàbá Sàláàtì èmi la bá tí ò sí láyé mọ́ tí n bá ti yanjú ẹ̀ لقد حكم mo ti tún yín lọ bá síbò mí. أراني في هواك كما تراني fi hawaka níjọ́ náà tí ìfẹ́ gùn wọn mọ́ kò lẹ́rán lẹ́rú sókè níjọ́ náà tí ìfẹ́ gùn wọn tí ìfẹ́ gùn àwọn ẹni Ọlọ́run síra wọn láì sí lójú kan náà wọ́n sì máa ríra wọn. tẹ́ ẹ bá dọ́dọ̀ bàbá Sàláàtì tẹ́ ẹ bá ti kú ò ń tẹ́ ẹ bá lẹ́nu wọn lẹ́ẹ̀ bá lẹ́nu bàbá Ọlọ́run gbọ́ tẹ́ ẹ bá ti kú ò ń lẹ́ẹ̀ bá lọ́dọ̀ bàbá Gbàdàlù Kùbúrà níjọ́ náà lọ́hùn ojú kan ni wọ́n wà ẹ̀mí wọ́n sì ń tàwa fún ara wọn. ǹjẹ́ nǹkan kan náà là ń bá lẹ́nu ara wa lónìí ǹjẹ́ àmọ́ ẹ̀dọ́wọ́ wú ǹjẹ́ gbà tí wọ́n á rojọ́ ẹgbẹ́ rẹ fún ọ tẹ́jọ́ wà nílé Ọlọ́run ǹjọ́ pé ọbí. حبيبي إن هيت فإن قلبي. jàmáà wọ́n ní ta ló burú jù láyé ẹni ta ni òun lẹni tí ò rí ìwọ̀ tí wọ́n fún lára ẹlòmíì olórí ibú ni ẹ jẹ́ pé kó yé ẹni tí wọ́n kúnlẹ̀ kí tí ò ní kó yẹ kó nú olókùn kúnlẹ̀ kò ní fọ́rọ̀ rí kú gbogbo ẹnu ọmọ ìsọ bẹ́ẹ̀ ibi táwọn lọ láti dé ìkẹ́ kí lọ jẹ́ bàbá Sàláàtì yìí ṣé sígìní bàbá Sàláàtì yìí la ilaha illallah gbogbo ọmọ tí ẹbí náà tún lọ háyà fún lọ́kì bọ́ ní ẹ lọ bá ẹ gborí stage ẹ máa gbọ́ ẹ gborí stage ẹ lọ bá wọn ní kí lẹ fẹ́ kí wọ́n tún ṣe tó bá ilé mú àlífà sọ pé gbogbo yín ẹ̀dì bàbá mi àti mòrídì àtẹlẹmíì tí ò mọ sàánà mi náà tí a fẹ́ kí tí a tó lọlẹ̀ dòó òní tí bá kúnlẹ̀ kí ẹ tí ò kúnlẹ̀ kí ni ń bàjá táàkì kúrò bẹ́ẹ̀ gbogbo ẹnu mi sọ bẹ́ẹ̀ bó ṣe lè kúnlẹ̀ fún ọ ìwé òmùlú ni mí tó jọba ìlú mi lọ. حبيبي إن هيت فإن قلبي. mo tẹ́yẹ̀ lẹ́sẹ̀ tó lè dùn mí jù láyé nù kí n fi ìwà mi kúnlẹ̀ fún ọkọ wa náwó sí mi lórí ègbé ni. حبيبي tó bá ṣe kéwù ni ọ̀run lọ ti ké tiẹ̀ síbi náà lèmi náà ń ké látàárọ̀ àbí wọ́n délé bàbá rẹ̀ kéwù ni. حبيبي إن هيت فإن قلبي على مر الزمان إليك داني. gbogbo yẹn àfa àtẹwà ń bẹ ní náà. نعم. tẹ́ ẹ bá fẹ́ káwọn àfa ọjà mọ́ ìwọ̀ tí a bá ń fún yẹn máa rí lára ẹlòmíì náà. Allahu Akbar. Habibi. Habibi dákẹ́ ẹnu ẹ̀. Àdó. àfi ká dá ìwọ̀n padà. máa bọ̀. Inna hayta fa inna qalbi. ó ní wọ ọ̀rẹ́ mi bílẹ̀ rẹ bá jìnnà sílé mi. ṣé mo communicate. Akramakumullahu al-karim. bílẹ̀ rẹ bá jìnnà sílé mi. Fa inna qalbi. Qalbi mo ti wí yìí ó yá. Ala marri zamani ilayka dani. Ẹ̀mí mi súnmọ́. Ǹjẹ́ mi wá súnmọ́ra wa mọ́ lónìí? Kí n tó bẹ̀rẹ̀ wá sí, ǹjẹ́ mi wá súnmọ́ra wa? Ǹjẹ́ lé ẹni tí ń wó lọ sábà nàró rẹ̀? Ala marri zamani ilayka dani wa in ba'udat diyaruka diyari. Àǹfààní bílẹ̀ rẹ bá jìnnà sílé mi. Fashahasuka laysa yaburahu min iyani. Ilé rẹ ló jìnnà sílé mi, mi bá dijú èmi ń rí ọ. Gbogbo àwọn àgbàlagbà tá a gbaṣẹ́ lọ́wọ́ ara wọn, wọ́n ń ríra wọn. Àwọn òríra wọn lòlò. Tí ó dá tẹlẹmí ìrú ni tí mòrídìí rẹ bá pè. Ẹ̀dọ́kọ̀rọ̀ tí ń sọ yìí, ẹni bá fi làákà ìyá lọ síbi nǹkan tí ń sọ, ọ̀nà ìtẹ̀rí
gbé kẹ́. La ilaha illallah. àmọ́ àlè bẹ́ẹ̀dì òdodo ọ̀rọ̀ torí ká lẹ́yìn obìnrin la lè ṣe wá àsìmọ́ tálẹ́ńtọ̀ tó jọ náà lọ. Laqad askanta hubbaka fi fuadi. àfáà níbi tí èmi rẹ sọ̀rọ̀ dé ajé adam ó níbi tí èmi rẹ sọ̀rọ̀ dé ó lọ sí gbé ìfẹ́ rẹ wá ń sun túmọ̀ mi wá àwọn tí máa kúrin sẹ́yìn káàkiri èsì ẹ̀. Laqad askanta hubbaka fi fuadi. tó lálàáfíà pọ́líbà lálàáfíà. Makana laysa ya'rifu janani. ó níbi tí ọ̀rọ̀ rẹ gbé lára mi níbi tí ẹ̀mí mi níbi tí ọ̀rọ̀ rẹ ń gbé ara mi kò lè sọ. ẹ jẹ́ kí ọ̀rọ̀ wa kó máa gbénú ara wa nínú ẹ̀mí ìgbà ńlá tó parun. ìyẹn kọ́ ìbéèrè tó yẹ kẹ́ bí mi ẹ̀ bí mi. Náà. kí ló dé táwọn ará àjọ ń ṣe nǹkan tá à lè ṣe mọ́ lónìí. àríṣe kọ́lọ̀ ń jẹ́ àríṣe ni. kánú máa jẹ́ àdìhìm yakhafuna wa antum kí ni bó lọ wí. Ka'annaka qad ó ti dé bó lọ wí. Ka'annaka qad khatamta ala damiri. Fagayruka la yamurru ala lisani. gbogbo àwọn tí ń ṣáájú wa pẹ̀lú ìgbìyànjú wọ́n máa tún bẹ̀rù Ọlọ́run. Allah. bí wọ́n ṣe fa tẹ̀sùbá tó wọ́n ń fa pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. àmọ́ àwọn tá a ṣẹ́kù lónìí tó ti bá àti rí ṣẹ́ṣe tá a yọ̀lẹ́ tá a ṣe ń pa ìyá àmàlùnà àbí àtúntò tá a àmàlùnà tó ń ta ìríṣẹ́ ṣe yíyẹn wá fọkànbalẹ̀ ẹ̀ ń ṣe tó wù í lọ gbà. bàbá Sàláàtì bẹ̀rù Ọlọ́run bóòlù bẹ̀rù Ọlọ́run wà lónìí èmi ò mọ iye ṣéwù tọrọ yìí ó dùn ó tẹ̀sí gbẹrẹ síbi àyà ọmọ èyí sọmọ wẹrẹ o tọ́ ọ ní kó bọ́ aṣọ látòrí lọ ti fẹ́ sí nǹkan ṣiṣẹ́sẹ̀ àwọn oníjàlá bí ò dáa bá a bá sí ẹ̀ mọ̀ ló kó àná àmọ́ ká sí bọ́lọ̀ ń ṣe fẹ́ òun fẹ́ ọ̀fẹ́ mi ọ̀nà tó bá dá mbẹ́ sì kéré èwo là jíṣe èwo là yọ ṣe tó ń jẹ ọbẹ̀ ẹni tí ò tẹ́ lọ́rùn tó náà wàá gba káwọn pé kọ̀ǹdíṣàn ló gbé mi dábẹ́ rẹ̀ ṣe ń tọ́ sí Ọlọ́run fẹ́ mú ọ náà. La ilaha illallah. Nàkì ọba kan mọ́tò pa ajá rẹ̀ ṣé kò ní mo wà sá. lọ́ba bá ń sunkún káàkiri mo kí abúlé Jésù wá nílé dùndú nù àfa ńlá Allahu Akbar. Allah. ọ̀pọ̀lọpọ̀ ọmọ bá ti jẹ́ níbẹ̀ ni ṣé mo ní rùdí ìtẹ̀wé ìyá bàbá àti ìyá kan bá kan ló bí ẹ̀. lára àwọn tí àwọn bàbá wa ní máa lọ ní àfa àná ní wọ́n fi bí àfa kalẹ̀ tá a fẹ́ fi ọmọ rẹ tọ̀rọ̀ rún mọ́ èmi lọ́ọ́ fi kún gbogbo ọkọ̀ tó wà lẹ́yìn àgbo àwa la ní. káànáka Kọ́dí. dákẹ́ ọmọ rẹ ló wọ́n fẹ́ àfa ọ̀run mú àfa yìí máa lò sí ìwọ náà fẹ́ mi nífẹ̀ẹ́ yìí tí mo rẹ rúkẹ lẹ́yìn àgbo. ọba wa ń sunkún bàbá Sàláàtì ajá rẹ kú èèyàn wá ń dá ajá jọ àwọn afún ní ajá lórí 100 kò sì rẹ́rìn wọ́n ní kí ni òpá ẹlẹ́rìn ìran onírànra ajá láti fún yín ní wèrè àti fún ilé tó gbẹ ó ní kì í ṣe kú ajá ló dùn mí bí ó kọ mi tí mọ́tò pa màlá ikú pa mọ́tò pa ajá ọba mọ́tò pa ajá ọba mọ́tò pa ajá ọba kì í ṣayé ara yín tẹ̀ ń bàjẹ́ nínú à bí ìjọ wa tẹ̀ wà. ọba kí ló ní tẹ́ ẹ jòkó ìyá fàrù ẹ jòkó mo fẹ́ kẹ́ jòkó ni mo fẹ́ kí wọ́n jòkó torí bẹ́ẹ̀ ṣe lóṣòwò alégóńgó ni wọ́n tún náà rú padà. gbogbo ń tẹ́ ẹ ṣe káàkiri kí n nù à
bí inú ìjọ tẹ́ ẹ wà tí wọ́n máa fẹnu gún ẹ̀yin tẹ́ ń mutí tẹ́ ń ṣubú ní kùbùrá tẹ́ ń dálẹ́ fìfò kọjá tẹ́ ń rìn lógìdó bí àṣì èrè bẹ́ẹ̀ sáyé yín tó burú lódùn à bí pé wọ́n ń rí yín lára wa wọ́n máa wò pé irú kankan ti rúgbà kan. wọn ò dá mi lóò mọ́ o. akramakumullah. kí ló dé dá mi lóò mọ́. wa kanu ala al-amali yabkun wa antum ma'a al-batalati tadhakun. àwọn tí wọ́n ṣáájú wa pẹ̀lú pé wọ́n rí iṣẹ́ ṣe wọ́n tún máa ń sunkún ni pé ọlọ́run bó làwọn ṣe bá ọ. Sheikh Shibli tó bá jí lára ẹkún mẹ́ta ni wọ́n sọ ẹ̀mẹ́ta ni ó hù. yóò ní àkọ́kọ́ ẹ̀gbọ́ yóò ní ma ismi indaka ya allamal ghuyub. yóò ní wọ́n náà kí ló kọ́ mi níwájú rẹ̀ wọ́n tó ọmọ kọ̀ọ̀kan. àárọ̀ ni mo rí mo rọ̀ṣàn bó ní ṣe parí ayé mi. ló kọ́ wa lọ́dọ̀ ọlọ́run tá a jẹ́ kó báyìí. à ń fọkọ àfàsàlátì gbàǹkan. àwọn fọkọ àfàsàlátì gbàǹkan. táyé máa fún díẹ̀ dákun. pé yóò ló kọ́ mi níwájú rẹ̀ Muyideen lèmi ń jẹ́ nísìnyí ìmáàmù ló kọ oyè tí mo jẹ́ síbẹ̀ kọ́ àmọ́ kí ló kọ́ mi níwájú ọlọ́run. kí ló kọ́ tiẹ̀ náà níwájú ọlọ́run tó ní kí wọ́n fi ọ́ ṣèdúró wọ́táyé rẹ̀ ò tí ì dúró. ẹlẹ́ẹ̀kejì tí máa ń sun ẹkún rẹ̀ tẹ̀lé mi. wà bá àǹtàṣọ́ ní omi ya gaffara dunub. yóò ní kí ni mo mọ̀ tó ṣe fún mi ìwọ náà kí lọ́ọ́ fi kàn mí kí lè tó sùn lónìí. àìmọye ló gbé apá jí tí ò gbé dalẹ̀ wọ́n sì gé kí lè tó sùn. ma àǹtàṣọ́ ní omi ẹbí ra wa ká tó jòkó kí làmọ́ tó lọ́wọ́ ṣe fún wa. ara wo ni o ti dárí o ti pa ọlọ́run mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó padànù. odidi ilé ti jó tí wọn ò rẹ́nì kankan mú jáde ń bẹ̀. wọ́n sì ń fèjì kárin tí mo sì já àfa kò ní kéèyàn má kúkú ariwo. gbogbo èèyàn náà kí ó kúkú jẹ́jẹ́. ikú ẹlòmíì òkìkí ó dé sọ́mà kejì pé yé ẹ lọ́lọ́ yé ẹ ló bọ́ kàngẹ́ nínú pa. bá a ṣe wá ń bẹ lójú agbo ìkíni àmọ́ tọ́lọ́run ó ṣe fún wa. mo lẹ́sìn kò ní kéèyàn má kúkú ariwo pé tírèènì ló pa. gbogbo sàhábà bí ẹsẹ tó mélòó ló fọ̀rọ̀ rí kú wọn máa bẹ ń bẹkú bẹyìn wọn bẹ níbẹkú bẹyìn wọn pa wọn bí ò ti dá ṣé wọn ò lẹ́sìn ní abọ́lọ́wọ̀n gbàdúrà wọn gbígbàdúrà kọ́ ni kú àbí gbogbo kú là fẹ́ kú nísìn tí máa ní ẹ̀ máa tọrọ àdúrà ọlọ́mọ jẹun kú ó ti sín gbẹ́rẹ́ ọlọ́mọ jẹ rákọ̀sẹ̀ kú ó sín ọ̀rọ̀ ẹsẹ̀ mọ́jọ ó lù mí pa gbogbo ara ló kó nǹkan sí mọ́jọ ó pè mí pa etí ó tó bu nǹkan rẹ̀ mọ́jọ ó nà nǹkan sí mi lójú ó tó bu nǹkan rẹ̀ jù mọ́jẹ njòkó lè nǹkan ó tún fi nǹkan sí bàrà àdí kódà àwọn tí wọ́n ṣe tì í wọ́n tún lóògùn rẹ̀ tóbi bá ní nǹkan la ara wọn ò ní gbé pẹ́ẹ́lí wọ́n wà débẹ̀ ó tún wá ní mọ́jẹ ń tojú oorun bójú kú èwo ní wàá pa ọ́ láyé rẹ̀. wọn ò dá mi lóhùn mọ́ kí ló dé dá mi lóhùn mọ́ dáadáa. wọ́n ní yá rọ́bì bíbá yẹ kàtìbù abẹ́lì yá muqallibal qulub. wọ́n ní wọ́n náà tó ọmọ yí ọkàn padà. bó o ní í ṣe parí iṣẹ́ mi ẹ̀yin yàwó dá mi lóhùn. bíra rẹ kí bó o lọ́ọ́ ṣe parí iṣẹ́ rẹ má ti pé yóò dáa kọ́kọ́ bíra rẹ ṣẹṣẹ ọwọ́ rẹ jí ó dáa. ìwọ tó ń kan ọkọ rẹ níkù sọ parí iṣẹ́ rẹ dáadáa bá sọmọ rẹ ò ní ta ọ láyà ní kíchìn. kálukú tó wá bí lónìí yẹn tó gbọ́kọ̀ wá inú rẹ̀ ń bàjẹ́ ni. taharatul qalbi bí o bá ti sí fún ẹ̀dá kò lè sóríire wa tazkiyatun nafsi. naka qad khatamuta ala damiri fagairuka la yamurru ala lisani laqad azkanta hubbaka fi fuadi makana laysa ya'rifuhu janani kanaka qad dákẹ́dákẹ́dákẹ́ ya'rifuhu kébi mo sì fẹ́
لقد أسكنت yà àrífù bolo yà sí. حبك في فؤادي مكانا ليس يعرفه جناني. ọ̀sẹ̀ ìgbàanù. أكرمكم الله. bẹ́ẹ̀ ni èsì tí yẹn máa kéwú tí mo máa pé bò ní ṣe ń kéwú. gbogbo àfáà tó sì dorí kodò tó rí wọ́n rí sẹ́mà báwọn. Musliudeen ṣé òṣùbùlí yóò wá ní bóun ní í ṣe parí iṣẹ́ mi kọ́ni àfa ló wà ń bí lónìí ẹ̀rù pẹ́ parí ẹ̀ dáadáa rẹ̀ mi ò lè ṣépèlé yín ṣùgbọ́n kó ló kálukú yẹ sí ọwọ́ rẹ̀ wò èmi lọ́n ta ká lọ jòkó lẹ́lẹ̀ ìlú lọ fẹ́ ta ká fún ọ lówó rẹ̀ kí ló ń ṣe ẹ́ ẹ má ṣe bá a mọ́ ọ̀rọ̀ náà ló fẹ́ máa fi ṣe ẹ̀yẹ́ yẹn. كأنك قد ختمت على ضميري. gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ wá ń bẹ ní náà ẹ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sì parí sẹ́yìn òtún lẹ́yìn náà ń dà kan lẹ̀ bẹ́ẹ̀ bá ń ṣènáwó ẹ lẹ́ gbowó lẹ̀ sílẹ̀ bàbá yín ni tẹ́ǹtà àdúgbò orú bẹ́ẹ̀ yẹn páàkì ọkọ̀ ẹ ti dùn bẹ́ẹ̀ ti náwó òkè mélòó ló ń ṣàgbá yín ẹ lọ bẹ́ẹ̀ rí yín kó ní yín ó dá lóru òní. dàrẹ́tì kìnnì tọ́rọ̀ bá bá wí ọmọ wa ni wọ́n kẹ̀ ẹ ìwé kó wá sórí bí wọ́n ń retí yín nílé nígbà tí wọ́n sin ẹlòmíì wálẹ̀ wọ́n yáwó ràn wá ni pé máa lọ kọ́ wá kan lé bàbá rẹ̀ bẹ́ẹ̀ bá dé fámílì ọ̀sán fẹ́ ṣe kó táyà lé ni wọ́n kó òkúta lé ọ̀nà mẹ́sàn-án ti ń sú omi ní yàrá kọ̀ọ̀kan ìwọ lọ wá débi lọ wọn kọ àyà sọ̀bẹ̀ ọlọ́mọ èkó ni ọ́ ìyá rẹ̀ wà létí ń jẹ́ ewé bàbá rẹ̀ wà létí ń roko tí o bá fojú sọ àlà kò ní padà ẹ̀rọ tí ilé. bóòlù ẹ̀sìn parí ayé yín ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń dà náwó ìnáwó rú níjà ìnáwó tẹ wá pàyàwó lẹ́kún tí wọ́n ń fọ́ nu ojú pé yéè òní ọjọ́ ìnáwó wọ́n sì fún yín lówó ẹ̀yìn rẹ́rìn níjọ́ tẹ bá dà nǹkan náà làjálù ó kọlù yìí. ìran ìsèpèlè wọn wá sí mo ṣe mò ń wọ́ọ̀nù wọn ni pé kí wọ́n má dà kẹ́ ní nǹkan rú mọ́ ká má dà yé aláyé rú mọ́ ẹ̀yin ọ̀dọ́ ní sákúnbáàsì tó bá sọ̀rọ̀ láàrin wákàtí mẹ́fà ẹ̀ má dà lóhùn torí kò tí ì jí ṣé ń tọ́ wá sí láyé nù tẹnu rẹ wá jóná bíi salẹ́sà mọ́tò náà kò sẹ́rẹ́ mi tí mo sọ fún yín ní tó jẹ́ mọ̀ wọn ara mi ẹ jẹ́ tuntun àṣírí ara mi fún yín n fẹ́ bó bí mi nínú jẹ́ tí wọ́n fi lọ bọ́ lọ mo dá mọ́jẹ̀mú ẹni kọ́ lọ mọ́jọ́ bí mi ó torí mi ká gúlútú ọlọ́run sì fún mi ṣe bàbá ti lọ ọlọ́run dákun ìyá jẹ́ mi rẹ ogun jẹ́ ń síra láyọ̀ ìyá rẹ̀ òdélé ọlọ́pàá rí torí tẹ̀lé òdélé ọlọ́pàá irú ọmọ ìbànújẹ́ wo ni ọ́ ìyá rẹ̀ ò jèrè bàbá rẹ̀ kò tún jèrè wọ ọmọ lúlù ní bàbá rẹ̀ lù tó ikú ọmọ tó wá ní yóò tún sanjọ́ ẹ̀yìn tó nà ọmọ tó ní yóò máa ń ṣe dáadáa ọmọ náà tún gbé wàhálà dé bó lẹ́ parí ayé yìí kólúkálùkù òbí rẹ̀ ọ̀tún ọkọ ọ̀tún ọmọ ọ̀tún bàbá fọmọ rẹ̀. tí a bá ní ẹ máa dákọ ọmọ ìyá rẹ̀ ní ẹ máa sọ̀rọ̀ lọ tẹ́ bá fẹ́ mọ ọmọ tó yànnà kí ẹ mọ̀ lálẹ́ ìyá rẹ̀ ní lọ́ba nkẹ́ lágbájá sàánù lágbájá àtàn yòókù sàràtàn yòókù wò tó ọkàn ń lójú okun ọ̀pọ̀ wò tó odidi ọmọ kéèyàn wá rulẹ̀ kó wá ló fẹ́ máa fọ́gò lórí ni tí ìyá rẹ̀ bá ń la àgbàlá kó tún mi bì wọn ò lè jèrè lẹ́yìn mọ́nu ta ni ò lè dá fún ọwọ́ agun ọ̀kadà ọwọ́ ń dẹ́gbù rẹ̀ níwájú mọ́tò ẹgbẹ́ rẹ̀ tọba wá yẹ̀ ń bu rẹ̀ séyà rẹ̀ fòun sọmọ. ẹ̀yin lẹ́pẹ́ ń ṣe wá sí o. mo fẹ́ kẹ́ mọ ọmọ tí ó kú rẹ̀ lónìí níjọ́ táwọn Kùráìṣì tí wọ́n ń sìn yẹn rà ń fakharati. wà ń fakharati yawman fa inna Muhammadan huwal Mustafa man sirruha wa sururuha. ẹ̀dọ́kùn tó lọ lẹ́ẹ̀kọ́jú síbí àwọn fámìlì ànábì wa ń ṣe fáàrí pé nǹkan làwọn ó ní ẹ̀sìn mi ẹnu èmi gangan náà nìdùnnú mọ̀lẹ́bí yín ọ̀ èmi fáàrí yín nì
gbogbo ọmọ tó wà ń bí lóru òní ǹjẹ́ fàárí ìran ni ọ́ dá mi lóhùn bíra rẹ̀ bí wọ́n bá ti ń dáwọ́ ọlọ́mọ léṣe rántí rẹ̀ mọ́ wọn ní ẹ̀dá ti bọ̀dá yín bọ́lọ̀ ń bá ní ó yàn bí ó sì yàn ìpàdé dà láìra. ìlà tàlà tùrìjà lìdá fún ìmúlì ìmàtì. wọ́n ní gbogbo ọmọ tí bá ń bẹ ẹ̀yin ọ̀dọ́ gbọ́dọ̀ lọ sí kó. bàbá òun rẹ̀ ń sẹ́ máa bọ̀ ní parẹ́ ẹ ti kú dáadáa èyí jọ wọn a máa di aago méje níbi tí náà ni. nígbà tó ọmọ inú ilé bá jáde kí lọmọ òde ó ṣe. bí n ṣe ń wájú ní rẹ̀yìn bó o lọ yọ ọmọdé. ìlà tàlà tùrìjà lìdá fún ìmúlì ìmàtì. wọ́n tó jẹ́ ń dá dúró báyìí mi wà ìmúlẹ̀tì yóò kọ́ sí yín wọ́n wà ní kó ọmọ inú ilé náà ń túkà bàbá dagun mẹ́jọ ń bi kò sọ́lọ́pàá tí ò mú wa àwa lálẹ́ àsìkò wa tá à ń lo ìgbà wa sì là ń lo àlùbẹ́ nígbà. wala muyakuli. wọ́n ní gbogbo ọmọ tí ò bá tí ì máa dá aburú padà fún mọ̀lẹ́bí tí wọn ò máa bọ̀wọ̀ rẹ̀ pé alágbájá máa ń bẹ láàrin wọn kó sọ́ra kò tí ì rí ayé gbé. kí lẹ̀ ń bá kátẹ́ǹsì rẹ̀ dáradára ó yẹ kó di ẹ̀rù sínú rẹ̀ yín. gbogbo ẹni tó bá bá fámìlì wa jà lọ́fà nísìnyí ẹ̀rù àmọ́ àbá pé mú ìdí ni wà bẹ̀rẹ̀ ṣọ́ra má tọ́ lé lè má mú. gbogbo yín la fẹ́ kẹ́ dàbà kẹ́ di ẹ̀rù jẹ̀jẹ̀ pé ìran wọn mà bí ọmọ sọmọ ní ọ́sá ramadana dé ìyá rẹ̀ òtún nǹkan sẹ́kọ̀ọ́ tó yìí lọ iléyá dé ẹ̀sùn nǹkan mọ́pọ̀ ọwá dé ọwá ń sakọ kí ni akọ rẹ̀ ojoojúmọ́ náà máa ń fún bàtà ẹran náà fún àtó bí ọ wọ́n ti wáyé kí wọ́n máa fún ọ ní bàtà ẹran àti bí ìwọ àti bí ẹsẹ̀ bí ramadana bá dé àwọn ẹ̀kọ́kọ́ tó sá fún mi tí wọ́n ti gbẹ̀kọ́ àwìn kí wọ́n láǹfààní ọmọ tó bí jẹ́ wọn ẹni tí òbí mo ronú ẹ jẹ́ àsòdodo ọ̀rọ̀ káyọ̀ lè bá a dá kólúkálùkù ronú pé ṣé mo wáyé sá ìyàwó rẹ ní ń bọ̀ ọtọ́ ọmọ wa ní family man lò wọ tíyàwó rẹ bá da sẹ́lẹ̀ tó kù kí lè tó sú. ìbànújẹ́ ọ̀rọ̀ ni ẹ̀yin obìnrin ẹ kọjú síbi tẹ́lẹ̀ buy pure water buy soborobo buy àsálà buy pákó obìnrin yóò máa sánná ní pẹ̀lú níkà kódà gbogbo wọn léṣe kò sí àtẹ lára wọn mọ́ kálukú kan súnmọ́ ìyàwó ẹ̀ lórí kádàrá ni pé jẹ̀gbẹ́jẹ̀gbẹ́ obìnrin kò sí mọ́ wọ́n ti já bí akọ ẹṣí yóò sáré tẹ̀lé ọkọ̀ lóko mẹ́rin wọ́n wà ní àràmọ́ yóò tún wá padà síbi tó ti dúró buy àsálà buy soborobo ìgbà tó bá dalẹ̀ ìtọ́ ti máa san bàbá ìfọkàn ẹ mẹ́ta mi náà kọ́ ẹ má mi lẹ́nu àwọn gbádùn fa. ìlà tàlà tùrìjà lìdá fún ìmúlì ìmàtì wala muyakuli ma'arufi indaka mawdi'u. báyìí náà kàṣẹ́rà gbogbo tí wàá pọn ọmọ àti oyún yìí ẹni bàbá ọmọ wọn dà ọkùnrin tó fún ọ lóyún dà wọ́n tún retí kó tún gbóúnjẹ wá lálẹ́ yóò máa ní agbárí lọ fún mi ni níwọ̀n tó ń jẹ sàárà ìgbẹ́ lọ ń jẹ ẹni olówó ló láàrin àti irú orí rẹ̀ ń yàbàrí àwìn ọ̀ráyé wà ọ̀rọ̀ tí ń tìrìtì lálẹ́ àti póbìn sọ̀rọ̀ fa ẹnu ti ká wọn ǹjẹ́ ìyẹn ọkùnrin wà ṣé ẹ wà responsible ǹjẹ́ ẹ mọ tí ẹ wá sí láyé obìnrin ń bá yín tọ́ ọmọ ẹni tó jèrè ẹ̀ ní tọ́ ọdún tó bá rí sẹ́lọ̀ kù kì í ṣe pé ẹni tí ò bá ṣe nǹkan yìí jẹ́ ká lọ dé ṣòkòtò yín ni lẹ́yìn tẹ́ ń tayọ káàkiri ẹsẹ̀ àgẹ̀rẹ́ bá láyé yín dáa tó. èmi ní alérò kì í náà ń gbọ́ lálẹ́ kálukú ṣe wọ̀. wàlá tàdú jáìn yu'ashu bijayi. kánú ma al-marad yasharun wa antum ma'a sihha tanamun. Allahu akbar. mo ti padà sójú ọ̀nà àwọn tá a fẹ́ jọ tó ń ta ìlàlàáfíà ara wọn wọ́n tún jí lóru la ilaha illallah tó ń tí àìlera ẹ̀yin ọ̀dọ́ bẹ́ẹ̀ ṣe lálàáfíà tó lórí ẹ̀ wá ń sùn mọ́júmọ́ fíìmù lẹ́fọ̀ òru yín wò
àwọn ẹni tíátà wọ́n fẹ́ pè mí sí wáàsí lọ́fà mo lè fẹ́ fọ̀rọ̀ lọ ẹni tínú rùn ara wọn tó bá wà ń bí ẹ jíṣẹ́ fún wọn wọ́n fẹ́ fọ́ ayé lójú àwa náà wo fíìmù rí kékeré bàbá àmìró àti ìyá àmìró táwọn fẹ́ ṣe sáà ni wọ́n gbé fíìmù kú ọ̀bẹ a sì ní mọ tí wọ́n dánwò asátìmọ̀ pé màtí wọ́n ti wọlé o wọ́n máa fẹ́ atẹ́gùn bí irọ́ síbẹ̀ kọ́ ni lónìí ẹ wálẹ̀ ń ṣeré ẹyọ tàyà ìpàn nílẹ̀ẹ́lẹ̀ ẹyọ tìdí ìpàn tá a sì rí àwọn asùnlẹ̀ máa ń ṣe wùyàn wọ́n ní bí eré èwo ní bí òótọ́. wàlá tàdú jẹ́ yóò aṣù bí jáì wàlá àtà yawma al-ba'thi lin-nasi tashfa'un fa'ayshuka fi dunya. ẹ jẹ́ gbọ́ tí wí ó lẹ́yìn àfa wa ń wònú ramadana tẹ̀wọ́n fomi wọn nígbà táwọn ẹ̀yin fẹ́ já tó rán rí tí ò lọlẹ̀ mọ́ wọ́n lọlé wẹ̀lẹ́ mẹ́wàá wọ́n gbé ìwúlò abẹ́ ṣẹlẹ̀ yìí ayé rẹ̀ bàjẹ́ ni gbogbo tó ń forù rẹ̀ wò ọ̀sán rẹ̀ ó dojúrú yẹnyẹn mọ́ lọ. fa'ayshuka fi dunya. èmi lẹ́rọ̀ ní fún àwọn àfa àlẹ́wà bá ń di fíìmù yóò wá máa wò látàlẹ́ dàárọ̀ yóò wò láti àárọ̀ di alẹ́ ẹ dákun kí ló wá sí láyé gbogbo ẹ̀ tó bí àwọn takú sí mọ́sálásí wọ́n tún ní pílò tó fi rọ̀gbọ̀ kú tẹ́yìn bá ń ro wọ́n tún náà rọ́bà wọ́n ra ayé gbé fún wa àwọn ò tí ì ratọ́ mọ́ wa kalẹ̀. àríra o ẹ dá mi lóhùn gbogbo ẹtí tẹ fíìmù ní bá sọ̀rọ̀ ọ̀gbọ́dọ̀ yọ tí mo sọ yìí ọ̀gbọ́dọ̀ yọ kù níbẹ̀ wọ́n fọ́ ayé lójú bí o bá ṣèyí wọ́n ṣètè níbọn tako ọmọ kọ̀ọ̀kan wọn pa abàrẹ̀ dádì pàà. I will shoot you. Kò wá sí nǹkan ọgbọ́n mọ́. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ̀yin obìnrin àwọn teenagers ọmọ yín ẹ má jẹ́ wọn wo fíìmù mọ́ àti jèrè wọn lè lágbà. N ló mú ẹ̀gbọ́n tí fi ń fún àbúrò rẹ̀ lóyún. Gbogbo ohun tí wọ́n wò náà ń dánwò ní ẹ̀sìn kò sọ́mọ yín pàtó lábàálé mọ́. Ẹ̀gbọ́n rẹ̀ ti bá tú dànù bí gbòǹgbò. Bẹ́ẹ̀ bá sí ilé wọ́n dàn kan wò. Wọ́n tó sì burú jù ẹ̀yin alákọ̀wé tẹ̀ wá ń bì ẹ̀ mọ̀ kú ya tẹ ọmọ ọdún méje mẹ́jọ tẹ dá yàrá fún ọkùnrin àti obìnrin tẹ bá ti lọ sùn yàrá àti ní wọ́n mọ̀ ṣiṣẹ́ ọmọ yín àwọn náà ń gbà bá lé ara wọn nísìn àfọmọ tẹ bá tọ́ sọ́nà ìsìlámù lókù náà ọmọ tẹ jọ ń wẹ̀ tí ń fa àyà àbúrò rẹ̀ tẹ́ sọ̀rọ̀ tí ń fa àyà rẹ̀ tẹnu wọn ń ṣeré kòbókòbó yìí wọ̀nyí lábẹ́ ajé ń tú bẹ̀rẹ̀ ní kí n máa lọ wọ́n náà tí wọ́n bí wa bí wọn ò ti lálàáfíà tí wọ́n dàgbà tó wọ́n sin Ọlọ́run lọ́jọ́ kú lónìí àwọn òṣèbẹ̀ wọn àṣebẹ̀ àfaragbolẹ̀ fọlọ́ mọ́. wà kó dákìlọ́lá mi lẹ́yìn. lẹ́yìn àwọn àfáà kọ̀ọ̀kan tí a bá ronú láti jí lóru kálukú lónìí ń sùn ni lẹ́yìn àlà tààrí èèyàn kò lè dọ́lọ̀ nǹkan. ewu tẹ̀sùbà lọ́wọ́ olówó àáfà ọmọ àáfà tí ò já àáfà mi ti ń játọ́ àìsàn tó ṣe lónìí ọ̀sẹ̀ kan ní ìṣẹ́gbèsè ẹ̀ ààrẹ mẹ́jìbí aláìsùn ẹ mẹ́jìbí ara rẹ̀ béèrè ẹ̀tọ́ rẹ̀ ẹ̀tọ́ wo lára rẹ̀ ń béèrè ẹ̀tọ́ wo lára olùsí ń béèrè wọ́n tí wọ́n sì ní gbèsè láàárọ̀ ọ̀la. ọmọ mi orin kan bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ń bẹ̀ ọ́ ó ní kún jàmílà tara lójú de jàmílà. ayé àṣàkì. ẹni tó bá ń ké kò ní parẹ́. wà má bí ká dá ọ́n. ó ní mo pè ọ́ ẹ̀yin yá wa tọba ti relax sílẹ̀ tòkó dáadáa nísìn kò sí ti ń sin ọ́tọ̀ wọ́n ojúlé ká ìwọ lọ́ọ̀ dáa ó lọ́kọ̀ òun òwò yàrá àwọn ọmọ ṣé pẹ̀lú ìwà bẹ́tà tọ́ ni pẹ̀lú ojútọ̀ ń ro bẹ́ẹ̀ ni pé wọn nìkan ni tiẹ̀ bàjẹ́ láyé sọ̀rọ̀ Buhari problem gbogbo wa ni kò kàn ìwọ ni ọjọ́ ìdẹ̀rẹ́ ó tó Buhari tiẹ̀ lọ́kọ̀ rẹ tó ń kanra ẹ má fà á kàn ní nǹkan tí wọ́n kí n tiẹ̀. ayé àṣàkì wà má bí ká dá ọ́n kó jàmílà ọ́n. tarali wujuda jamila. bó
bá sàláàtì nínú tí n tún máa ń ṣe ẹni kí ni ẹ̀yin ọ̀rẹ́ mi èmi wọlé tí bá lọ bìkan gàràgàrà mo sáà gbé ń jòkó ẹnìkan ni wọ́n lè fi nǹkan síbẹ̀ mo ní bẹ́ẹ̀ ni ìgbà tí n fi síbi àga alága gbogbo ẹ̀dá tó bá tọ̀ tó bá da yẹ̀pẹ̀ bó ó ti mọ tí wọ́n fi tọ̀ sí i kí ló kàn mí pẹ̀lú wọn fi nǹkan síbi kan la hawla wala quwwata illa billah. tá a bá mọ èyí tí wọ́n fi sí èyí tá a sùn lóru tí wọ́n mú wá ńkọ́ èyí tí wọ́n fi wájú tàwa ká tó jí ńkọ́ èyí wọ́n fi ra ọkọ̀ ká tó parí wá sí ńkọ́. ẹ gbàgbé rẹ àìní ọlọ́run ní kí ní báyìí lọ́wọ́ níbi tí ń lọ kí ni ń jí ọwọ́ kí ni ń jí ọlọ́run la hawla wala quwwata. bàbí pẹ̀lú oògùn kó jẹ̀dí mọ́lẹ̀. ayọ̀ àṣàkì. ìwọ tó ń pa ewu káàkiri kì í sáré pa òsì ọ. kó jamila tara wujuda jamila. ìwọ sá ti lọ dáa bọ́ọ̀ bá ti dáa gbogbo ayé ò dáa fún ọ. ìwọ lọ ṣe dáadáa bàbá ẹ kú dáadáa irun tí mo ṣe yìí ní í ṣe bàbá náà ìbí tó tẹ̀lé mi àwọn náà sọjọ́ òbí láàárọ̀ òun wá ń dágbére fún ọ pé òun lè kú wọ́n á wojú wọn tó wá ń sókùkù mo ní mo dé tán. àṣé ó yẹ kéèyàn lè ṣe dáadáa gbogbo ẹ tó wà bí là ń bá sọ̀rọ̀ àwọn ẹlẹ́rù ń. mo sọ̀rọ̀ kan náà fún àwọn kí ni mo ní kí n là mo ní gbogbo yín wá dé ń tẹ̀sùbá lọ́rùn ọmọ sí òkúlẹ̀ àgbẹ̀ òfin kọ́rùn. gbogbo yín dẹni tí ń dí àdùn gan ṣèbí ṣé wù bí mọ ẹlòmíì àdékùkù adìẹ yóò wá fi tùràrí ha kásá lè pé ó di nǹkan kí nǹkan bẹ́lẹ̀ bá dé ní ṣàìdá eléyìí ṣàìdá ìyàwó ṣé wù ó gan ló pe rẹ ṣàìdá bàbá sáà níyàwó mẹ́tẹ̀ẹ̀ta sì wà láyé nìyẹn ìyàwó ṣé òkúlẹ̀ àkàkọ̀ tí kú dì sí ìyàwó wọn mẹ́tẹ̀ẹ̀ta ń bẹ láyé kí n tiẹ̀ tọ́ni jásùn gbé ọ tó wá sí ìdílé títì wọn ò rí ọ̀dọ́ lágbá tí ó taari ẹ sí wọn gẹlẹ asi èrè kí ni rí. alhaqqu ya'lu wal abatilu tasifulu wallahu ahkami la yus'alu alhaqqu ta'alu ya'lu. níbi tẹ́mi ó ti jòkónú alhaqqu ya'lu gbogbo tó bá jẹ́ òdodo òkè ni ó máa lọ ọ̀nà Allahu akbar. Allah. jama ìjókòó yìí lóòkè àbí olóòkè. Allah. dá mi lóhùn olóòkè àbí olóòkè gbogbo ẹ̀yin ọ̀dọ́bìnrin tẹ̀ wọ́n bí ẹni náà ẹ má ti jásùkù wèrè ó gbé yín o ó wá sí gbogbo ara rẹ̀ wọn ò rọ́ọ̀dọ́ tí ó gbé súnmọ́ ara òsì tó tẹ́ kalẹ̀ bí kábẹ́ẹ̀tì wèrè bẹ́ẹ̀ lẹ́yìn ọkùnrin tẹni jásùkù gbé tẹ́ ń lu gbogbo èèyàn wọn lẹ́ni tí ó lù yín padà olóṣìṣẹ́ ẹgbẹ́ tí ń lu gbogbo èèyàn gbogbo tó bá jẹ́ òdodo òkè ni ó máa lọ gbogbo ẹ̀ tẹ́ wà ń bí tẹ́ lọ dì mọ́rọ́ òdodo ni ẹ lọ dì mọ́ ẹ tẹ̀lé mi o àwọn tó bí a ṣe iṣẹ́ gbàrà yẹn ń dà wá láàmú lónìí à á sì fi ọba amákàwé à á sì fi gbàrà yẹn à á fi ń ṣe yẹn rẹ tí ó wúlò. lọlé bọ́ọ̀lù kó máa yá lọ́ra DSTV gbé sílé rẹ̀ àáfàá náà wà lọ́wọ́ dúró wájú bí wọ́n tó ti wá sí lásùbà tó lé wọ́n máa ní ẹ̀sìn àgbákò lónìí tá a bá parí SARS àgbà tán ẹ̀sìn àgbákò a ti di ẹni tí ò lè ṣe gbogbo táyé ń ṣe mọ́ bàbá tanra wa lókun kápẹ́ lọ́lọ́ fẹ́ ká ṣe gbogbo tẹ̀ ń ṣe ni kò ní tó àsìkò tó tó àsì àwa ni ká lọ mọ̀ wọn ara wa àáfàá ṣe sin obìnrin rẹ títì kò sẹ́ni tí ò níbi ó kù sí ó wá tún sin obìnrin rẹ títì ó wá tún dúró mọ́ṣáláṣí ara ayé sì bàjẹ́ alfa àṣẹ̀ǹṣẹ̀rí ẹ̀ alfa joe wọ́n ti ba tiẹ̀ jẹ́ nù. kò sẹ́ni tí ò ní kọ̀rọ̀ àfọlọ́ nìkan Allah kò sẹ́ni tí ò níbi ó kù sí àfọlọ́ àlùjẹ́ àrà tó bí sùúì ní òmù yẹn wọ́n náà pé tí n bá ṣe ta ní òbí mi ọba tó ní òbí ọ.
ẹ jẹ́ àparamọ́ ẹ dákun mẹ́sẹ̀gì mi lèmi ń lọ fà wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ jẹ́ àparamọ́ yẹ̀yẹ̀yẹ̀ ti pọ̀ ju ọgẹ́dùn wọ̀n ẹ̀ ọ̀yẹ̀yẹ̀ yẹ̀yẹ̀ wọn ò dábìlì òun dẹ́dẹ́ àtọ̀ àárọ̀ tó yẹ ká fọra wa mẹ́kọ̀ọ́ nínú ẹ̀fọ́ àyíṣà ìwà àbàjẹ́ bàbá Sàláàtì máa sọ fún èèyàn pé rárá o kò sẹ́ni tí ò ní pọ̀rọ̀ àwa náà níbi a kù sí ìkúnlẹ̀ ní òjì ẹ̀ mọ́ kò sẹ́ni tí ò níbi ó kù sí àfọlọ́ nílá ẹ̀ka wa àáfà tó bá sì lè sọ níbí pé òun ò jẹ kúrò ọ̀rọ̀ rí tó lọ́wọ́ lójú wọn lójú pupa lọ́ọ̀ ní dára gbogbo nọ́mbà fáàsì ló wà lọ́wọ́ mẹ́sẹ̀gì pípé kódà wọn tó há nọ́mbà ọkọ̀ wọn bá ti ka lọ kí ni lọ mọ́mọ́fà máa ní ẹ farabalẹ̀. n tẹ́ ń wá káyà àlẹ́ sí àti lu ara kọjú ojú orí wa ẹja síra láyọ̀ èèyàn gbọ́dọ̀ máa lu ara báyìí kó tó máa ṣe jìgájú gúmi yóò ta wa lu ká wọn ò fi gire dànù ń jọkàn ni ẹjẹ jòkó jẹ ìyàn fẹ́ ni wá sí kẹ́wẹ́ bá kú sófò déédéé tábà ní mánéjì ni ẹ fẹ́ tẹ bá lẹ́mọ̀ sí àlẹ̀mọ́ bẹ́ẹ̀ bá kú dànù ọjọ́ iwájú yìí ò ní bá wọn. ó mọ̀ níbi ó dé dúró tá a bá wo tóbi sí pé wọn ò máa kọ̀ wọn ò ní jẹ́ ọrí kúkọ̀ fún un tí wọ́n wáyé wá ṣe nísìnyí nù kò sí arúgbó mọ́láyé nísìnyí wọ́n pàfẹ́tì ara wọn ni kébékébé. bàbá àlífà kí n tó ṣàdúrà àsàlátù ala nabiyil karim sallallahu alayhi wa sallam. ẹgbọ́n tó máa yí wí o ó ní òdodo ní o máa ga. alhaqqu ya'lu. òdodo ní máa ga lọ. wala abatilu tasifulu. gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan àbàjẹ́ yóò wà lẹ́kàn yìí ni o. wallahu ahkami la yus'alu. abẹ́rẹ́ ọmọ ọlọ́run lórí ìdájọ́ tó bá dẹ̀ nìkan ò lè bí o. ìdájọ́ pé ẹ̀sìn khalifa láyé ó ti wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ní débẹ̀ ni wọn ò ní bí i níbẹ̀ bẹ́ẹ̀ bá ní débẹ̀ ni wọn ò ní rọrùn yìí nígbà kéèsì lè mọ́mọ́ mi tẹ̀ ń gbọ́ àwa fà díẹ̀ fire for fire ògbóná yanyan ìlú làkú àìwọ tá gbogbo ayé àwọn àfẹ́ ta wọn kó tíra àjọ náà kà ní kúdí àti kúdíkúdí gbogbo ẹni kójọ àṣàṣì èyí tó ń fọ ọbẹ̀ gbóná wọ́n fẹ́ orú sàlùwàlá gbogbo wọn sàǹsẹ tó wù wọ́n fẹ́ wúro sàlùwàlá ẹ béèrè tán ọ̀fà ní tí wọ́n fojú mi rí wọ́n sa àṣàṣì fá mo bá bẹ̀rẹ̀ wá sí i mo ní yóò fọmọ ẹ dí o yóò fọmọ ẹ dí ẹni tó bá rò kúrò mi yóò fọmọ rẹ dí. nígbà tó yá bíi méjì mẹ́ta bá tàkìtì. yóò fara ẹ̀ di o yóò fara ẹ̀ di ẹni tó bá rò kúrò mi yóò fara. nígbà ní ẹ mọ́ sàṣìmọ́ ó lẹ́gbẹ́ àpòlẹ̀ ẹ̀mọ́ rí náà ẹ dákun ẹni tó lòun rí ajá àtàn mẹ́sàn-án tó lè rìn ìkùnrin lájá kí lòun ti ń rí ká ó ní ajá àtàn kẹsàn-án tí ń tì rí ọ lónìí ni òun tí wọ́n ń pàdé ajá kí ló kọ́ tiẹ̀ náà àbí. alhaqqu ya'lu. ẹni tó rí apá ń ṣe kéde kan ṣé yàrá lòun náà ti mọ̀ ní ọwọ́ jọwọ́ lọ́nu. ìdájọ́ Ọlọ́run ò ní yẹ̀ ẹnu tí ń bẹ àwa jàmọ́ gbogbo tí ò bá ti máa banú àgbàlagbà jẹ́ kí wọ́n má sọ létí wọn mọ́. bàbá Sàláàtì ẹ̀gbọ́n pa ọ́ kò sẹ́nìkan tí ń bá ẹ ṣáàdìbò torí kò sẹ́ni tí ó gbà yín láṣáájú kódà bí èèyàn bá wí ọkàn náà mọ̀ pé mo ṣàgbére mi ẹ̀gbọ́n tí ń wí bẹ́ẹ̀ kan bá láwọn gbà mí lè mọ́ ọ̀fà mú ní ihe táníkìrù ní Central Mosque wọ́n lò ní ó ti parí ìyá kò sí jà ẹ̀yin tá a lọ bá a lù tòsí wọn lẹ́yìn rẹ̀ náà ni àwọn ti tán náà nù mo ti ń jẹ́ aṣáájú jẹ̀mọ́ ẹnikẹ́ni ajere ni gbogbo nǹkan ní ọmọ wọn náà fi ọ̀sà tó bá so sétí ọ̀nà wọn èjì ogbó tó fìfì kíkan bọ́lẹ̀ wọ́n mọ̀ nílẹ̀kùn mọ́ bàbá Sàláàtì ẹ̀yin lẹ́sọ̀
igi tó bá léso wọn èjì ó sì wọn máa lẹ nǹkan mọ́ ni àmọ́ ẹ̀yìn tẹ́ ẹ̀ ń lẹ nǹkan ẹ sọ nǹkan lẹ̀ nǹkan bẹ́ẹ̀ tí èèyàn bá lẹ̀ kì í báyàn láàárọ̀ kó dọjú alẹ́ kó tó wá bá n tó bà mí lẹ́rù ni kí n kọlu ẹni tó lọ́ọ́ bá fún lọ́lá oríire sòro ṣe orí ibùdó ṣe kọ́ ti gun ọ̀kadà kọ́ da wọ́lẹ̀ ni wọ́n sì sàwọn lẹ́sùpẹ́ẹ̀tì kọ́ máa lọlé àmọ́ oríire àbí kọ́ di transformer àmọ́ kò di láì àmọ́ oríire gbogbo àwọn àfáà tá à ń tẹ́kọ̀ọ́ nírí àyẹ̀yẹ ẹni náà méjì á ba nǹkan jẹ́ o torí òní kọ́ torí ọ̀la ni bóde bá ti kú ọ̀la ni ó gbàṣẹ fún Allahu Akbar. kò ní jù bá rẹ̀ já tó nǹkan sí i mo fẹ́ kéèyàn dá mi láti máa lọ fún Inshallah. bàbá à ń sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé Àmín. ẹ̀ sí á ní tó. Àmín.